Hello everyone, welcome to Toyin Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscribe button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is good. Watch it right now. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. It's also in Barrister Pelumi's inbox. Ẹ pè Toyin dọ́gọ̀gọ̀ sórí 081 6468 096. Èmi ò ráyè ìjà o. Ṣé ẹ rí nǹkan tí ẹ lè bá mi fi gàwá ẹni pé kẹ́ ẹ gbé bísíǹsì wá fún mi. Ẹ wá invest sọ́dọ̀ mi. Ẹ wá ara lé, ẹ wá ara lẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ wá ara lé, ẹ wá ara lẹ̀. Ó yá ẹ wá ara African food. Tí bá fẹ́ bá mi jẹ̀mí àti yín àwa jà dáadáa. Àwọn tí wọ́n ti gé Àṣàkẹ́ mi létí lọ. Aṣọ ìjà tèmi ti ya. Owó ni mò ń fẹ́, ọjà business. Ẹ bá mi dòwò pọ̀. Ẹ kàn fi owó kékeré, ẹ fowó kékeré bá mi dòwò pọ̀ kẹ́ ẹ rí pé rere lolúwa. Àwọn tí wọ́n invest sọ́dọ̀ wa wọ́n ń gbádùn dáadáa. Àwọn tí wọ́n invest sọ́dọ̀ wa wọ́n ń rí èrè. Inú wọn dẹ̀ ń dùn. Wọ́n ń ṣàdúrà. Àwọn tí wọ́n bá wa ra oúnjẹ wa tára African food wa, wọ́n ń dúpẹ́. Ẹ má jẹ́ kán sọ fún yín pé èdè wa dùn dáadáa. Because èdè wa natural, kò sí package kankan bẹ́ẹ̀. We have a natural crayfish. We have a natural dry fish here. Kì í ta ẹja oníkẹ́míkà ń bí. Kì í preserve ẹ̀, kò sí preservative kankan. Kì í refrigerate ẹ̀, kì í bá yín kó sínú fìríìjì. Gbogbo ẹ̀ la máa ṣe fún yín tó máa natural. Wàláhì àwọn ò gbọ́ nǹkan kan, wọ́n ti gé Àṣàkẹ́ mi létí lọ. Ṣé ẹ rí lẹ́yìn owó báyìí owó ló tún kàn. Lẹ́yìn business ló tún kàn. Mi ò mọ̀ ṣe tẹ́yìn àṣẹ lòun ta ọjà tá lòun ṣí ṣọ́ọ̀bù tí ò ní ṣí ṣọ́ọ̀bù yẹn lódi oṣù mẹ́ta. Tádé máa lòun ṣe kéèsì òun ṣe gbọ́. Ṣé kì í ṣe pé onítọ̀hún ti rógun? Ogun ti wọlé tonítọ̀hún lọ. Ogun òde wọlé tèmi nítorí pé mi ò ráyè ogun ò ní jà mí tọmọtọmọ. Tìdílé tọkọtọkọ. Àwọn tó ogun ń jà náà ń ṣe kéèsì kiri èmi ò ráyè. Wàláì wọ́n ti gé Àṣàkẹ́ tèmi létí lọ. Wàláì mi ò gbọ́ payán. Mi ò gbọ́ nǹkan kan. Wàláì small lie. Ajá ló ń gbó. Màá lọ tán kan tó máa sọ òfo. Màá lọ tí kan sí àfọ̀fọ́. Ajá ní gbó. Wàláì mi ò gbọ́ nǹkan kan sẹ́. Wàláì. Ò bá àmúwe kóòtù wá. Mi ò mọ̀ pé òmúwe kóòtù wá. Wàláì. Ṣáà gbé business wa wá invest sọ́dọ̀ mi. Wá bá mi dòwò pọ̀ nílé iṣẹ́ Toyin Dọ́gọ̀gàn farm. Wá fowó bá mi dòwò pọ̀. Wá ra ọjà lọ́wọ́ mi, wá ra African food lọ́wọ́ mi. Wá ra edé, wá ra ìgbín, wá ra ẹja, wá ra irú, wá ra ẹran ìgbẹ́, wá ra goat meat. Èèyàn kan ló ní ọ̀dà tó ní etu. Tó fẹ́ ra etu, tó fẹ́ ra àpọ̀n, tó fẹ́ ra ìgbín 100 pieces, tó fẹ́ ra ẹ̀gúsí, tó fẹ́ ra epo pupa 10 litre, tó fẹ́ ra ẹja abó, tó fẹ́ ra irú yìí. Àwọn eléyìí ni wọ́n ń bá mi jàjà tó níláárí. Àwọn tí wọ́n ń bá mi ja ìjà tó níláárí làwọn tó ń bá mi rajà. Àwọn tó ń bá mi rajà ìjà tó ní làákàyè tó ní àlùbáríkà nínú làwọn tó ń bá mi rajà. Àwọn tí wọ́n pèwé kóòtù kiri wà láìtàláì, ogun ló dé báwọn, ogun ò débé mi. Ayé ló fẹ̀dí sí wọn, ayé ò fẹ̀dí sí mi. Wàláì. Táyé bá fẹ́ mú èèyàn, wàláì ayé á gbé ìpọ́njú bá yàn ni. Táyé bá ń ṣe èèyàn, wàláì èèyàn ní tètè mọ̀ páyé ń ṣe, ó dìgbà tí gbogbo nǹkan bá lọ lára ẹ̀ kó tó mọ̀. Ayé ò ní ṣe mí, ayé ò ní ṣe ẹ̀yin olólùfẹ́ mi. Ayé ò ní ṣe yín tẹ́ ẹ fi ti ṣọ́ọ̀bù yín pa, tẹ́ ẹ ní ṣe lẹ̀ ń ṣe court case. Tẹ́ ẹ lẹ́ẹ̀ga nínú ayé, tẹ́ ẹ máa ṣe ẹjọ́ from one court to another. Tẹ́ ẹ máa ti from one chamber to one chamber. Tẹ́ ẹ máa visit, tẹ́ ẹ mọ lọ́yà tó gùdù jù tẹ́nu ẹ gbó ṣáṣáṣá, ogun tẹ́ ẹ fi mọ lọ́yà tó gùdù jù. Ogun bẹ́ẹ̀ ò ní dé bá èèyàn olólùfẹ́ mi, ẹ bá ń ṣàmì. Ogun tẹ́ ẹ máa fi mọ the best lawyer in Nigeria kò ní dé bá yín, ẹ bá ń ṣàmì. Ọ̀rọ̀ tó máa dé bá yín tẹ́ ẹ fi máa ti
ilé ẹjọ́ kan lọ sí ilé ẹjọ́ kan tẹ́ ẹ máa pẹ́ nìkíní lẹ́jọ́ tẹ́ ẹ máa pẹ́ nìkejì lẹ́jọ́ tẹ́ ẹ máa pèèyàn bíi mẹ́wàá lẹ́jọ́ lẹ́ẹ̀kan ṣoṣo wàláhì ọ̀rọ̀ bẹ́ẹ̀ ò ní dé bá yín ẹ ṣàmì sẹ́ ẹ̀yin olólùfẹ́ mi ológun burúkú ò ní jà yín ẹ ní joyè ẹ̀wọ̀n ẹ ní joyè ẹjọ́ alẹ́ ní lórókún ẹjọ́ sẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo owó tó yẹ kẹ́ ẹ fi ṣe àǹfààní tó yẹ kẹ́ ẹ fi ṣe rere láyé kẹ́ ẹ fi dé èèyàn wàláhì ẹ mà ní bá wọn ká fún lọ́ọ̀yà ẹ mà ní ṣiṣẹ́ fún adájọ́ jẹ ẹ mà ní ṣiṣẹ́ fún lọ́ọ̀yà jẹ agbẹjọ́rò mà ní gbògo lórí ayé yín ẹ mọ̀ ṣàdúrà ẹ mọ̀ ṣàmì lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ bá ń ra ìgbésẹ̀ alẹ́ mi ò gbọ́ nǹkan kan àní wọ́n ti gé èmi létí lọ àní wọ́n ti gé àṣàkẹ́ mi létí lọ àní mi ìgbọ́ payán mi ìgbọ́ náàdà mi ò gbọ́ ṣùnkùn mi ò gbọ́ pínpín the only thing tí mo gbọ́ báyìí ò ní how much do you sell your snail sister Toyin kí n dẹ̀ sọ sister Toyin do you have goat meat kí n ní bẹ́ẹ̀ ni sister Toyin do you have ẹyàwó kí n ní bẹ́ẹ̀ ni sister Toyin do you have ẹran ọ̀gbẹ́ kí n ní bẹ́ẹ̀ ni àwọn òyìnbó tí mo gbọ́ nìyẹn ṣe wá ra àwọn òyìnbó I will sue you to court we will meet at the court I will sue you I will jail you wàláhì mi ò mọ gbọ́rú òyìnbó bẹ́ẹ̀ ẹlẹ́dàá mi ò mà ní jẹ́ ń bá wọn lórókun ẹjọ́ láyé mi ò mà ní tì ló òyìnbó wá ṣẹjọ́ ní Nàìjíríà mi ò mà ní ti ṣọ́ọ̀bù pa wá rógun ẹjọ́ ayé ò mà ní ṣe mí kò mà ní ṣàwọn ọmọ mi kò mà ní ṣọkọ fún mi ayé ò mà ní ṣe àwọn olólùfẹ́ mi ò mà ní dààmú ìdààmú ò ní dé bá yín tó bá ń gbàdúrà pé Ọlọ́run má jà rẹ́jọ́ ẹ mà máa ṣàdúrà gbàdúrà mà ní àwọn tí mo rí ní kòrókòró àìsàn ní báyìí tán láwọn ga nínú ayé tán láwọn somebody tó gun ẹjọ́ dé bá báyìí tó yẹ pé kóòtù bíi 6 ni wọ́n ń yà kiri tí àwọn náà mọ̀ the best lawyer àwọn ni wọ́n ń tẹ̀jì lọ́yà látún lọ́sì tí lọ́yà ń rìgẹ́tì wọn tí mi tún wọlé Ọlọ́run ni mà ní bẹ́ jẹ́ kẹ́ bá wọn rógun ẹjọ́ ti yín ẹ mọ̀ ṣàmì owó tẹ́ bá ti ṣe báyìí iṣẹ́ tẹ́ bá ti ṣe báyìí tẹ́ fi powó ẹ fi jẹ wọn alálùbáríkà sínú yín àwọn oúnjẹ tó yìn dọ̀gàngàn lẹ̀ máa fi jẹ ẹ dẹ̀ máa fi raṣọ ìgbàlódé sọ́run ara yín lọ́dọ̀ yèyé mẹ́ṣọ́ àti ẹ dẹ̀ máa fi ra jewelries tó dáa lọ́dọ̀ ọba ńlá ẹ máa fi ra àwọn aṣọ ìgbàlódé lọ́dọ̀ ìyá àbàdàn original ẹ dẹ̀ wọ́n máa wá ra African food tó dáa tó ṣaradóyin lọ́dọ̀ tó yìn dún ọ̀gàngàn wàláhì tàlá ẹ dẹ̀ wá máa wá ra dẹ̀ ẹ máa kọ́lé mọ́lé ẹ máa ra àwọn ilé sí Lẹ́kì Àjà sí Riverside lọ́dọ̀ Lizzy Anjorin wàláhì tàlá ìbò máa ṣe máa rí fún yín nìyẹn ẹ mà ní bá wọn pé owó ẹjọ́ láyé yín in tó dáa Olódùmarè á máa fi bẹ̀ yín wò ẹ bá ara tí mò ń ta ibi ò ní pa yín oore ìgbélẹ̀ ń wò yìí oore sẹ́ ẹ bá mi ṣí ẹ̀ kíní sẹ́ ọ̀rọ̀ rèé ẹ wo ìgbélẹ̀ ń wò yìí ṣe ti ń wo ṣe ń wo báyìí ṣe ti ń wo báyìí ẹ kàn pè mí ẹ gbá mi láago how much is your ìgbín please Àbẹ̀ní Alẹ́ṣinlóyè Nuismart ẹ bá mi pè mí ẹ pè mí sórí WhatsApp mi ẹ pè mí sí WhatsApp line mi tí mo pín ní sísàlẹ̀ yìí size by size ló wà ó ní 100 pieces fún àwọn size oríṣi 3-4 ló wà èyí tó bá ti wù nílẹ̀ wá máa wá píìkì bẹ́ẹ̀ tá a bá yín ṣe ẹ má wọ́ọ̀rì ẹ kàn ṣáà ti pè mí ẹ má skẹ̀ wá ní ọjà tó yìn wọ́n natural things ni lọ́dọ̀ mi bíbá yìí natural things ni mò ń tà alọ́rọ̀ ẹjọ́ òní dé bá yín alóúnjẹ aládùbáríkà lẹ̀ mọ̀ jẹ sínú ara yín ogun ìlà yìí lo ogun ó ń bọ̀ ogun sápamọ́ sí kọ́nà kò mà ní dé bá yín ẹ̀yin tèmi ẹ má fọ́ ẹ bá ara tí mò ń tà ẹ bá ara African food ẹ pé Tóyìn dún ọ̀gàngàn please ma I want ìgbín hey àwọn èèyàn mọ̀ tí ń bá mi sọ̀rọ̀ ní messenger please if you know you want ìgbín call me on 08164680964 WhatsApp number only WhatsApp me on 08164680964 we are going to deliver to your doorstep ẹ̀yin tẹ́ ń ṣe ìnáwó ní Nàìjíríà tẹ́ fẹ́ ká deliver ìgbín sọ́dọ̀ yín fresh ìgbín tá a ti fọ̀ tó ti mọ́ ẹ pè mí a máa deliver fún yín òre ìgbín àwọn kan rè ṣe ti di báyìí 100.